ẹ kálẹ́ ẹ kú iṣẹ́ ìní gbogbo ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi. Mo dẹ̀ tún kí ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi tẹ́ wà ní òkèèrè tẹ́ wà ní London, tẹ́ wà l'Amẹ́ríkà, tẹ́ wà ní Canada. Àlàáfíà Ọlọ́run yóò máa bá yín jọba. Ẹ ní fàìsàn ló gbà. A dúpẹ́ lọ́wọ́ yín. Àwa náà tá a dúró gẹ́gẹ́ bí ọmọ olóyè Sunday Ọmọdéyẹmọ Ìgbòho Òòṣà. Ìrẹ́pọ̀ náà làwa ń fẹ́ pé kí Yorùbá ó tọ̀ sọ́nà kan ká lè débi tá à ń lọ. Tó bá jẹ́ pé lóòótọ́ la fẹ́ràn ìran wa tí ìran wa dẹ̀ ṣe pàtàkì lójú wa. Ṣùgbọ́n ẹ jẹ́ kí kọ́kọ́ sọ báyìí pé mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa di kábíyèsí tí ẹ dá sí ọ̀rọ̀ náà. Tẹ́sọ wípé kájẹ́ kó gun omi pé ìfẹ́lẹ́fẹ́ láàrin àwa ọmọ yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín kábíyèsí onírìṣà olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá. Bàbá mi ọwọ́ ajérò di Olúkòtì of Ìpótìland di ọba Ọ̀gíní ọwọ́ nílé ìṣà gbogbo ẹ̀yin lọ́balọ́ba ọba orílẹ̀ kẹta ẹ ṣé bàbá mi. Ẹ̀yin náà lẹ sọ fún wa wípé ọmọ àlè ló máa ń rínú tí kìí bí. Ẹ̀yin náà lẹ tún sọ fún wa pé ọmọ àlè náà ń bẹ̀ tí kìí gbọ́. Ohun tẹ́ ẹ sọ àwa ti gbọ́ gẹ́gẹ́ bí ọmọ tó gbàgbọ́ nínú Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà májàsọ́láwà táàdé gbàgbọ́ nínú ìgbédìde àti òmìnira Yorùbá. Ìrẹ́pọ̀ náà làwa náà fẹ́. Bọ̀tẹ̀yìn bàbá mi ẹni àtẹ̀nímẹ́ni kò tó àtànámánà. Ẹni orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. Ẹ̀yin náà lọ sọ pé n ta bá ṣe lénìí yóò dìtẹ̀ bódọ̀la. Ẹlòmíín forúkọ rere lẹ̀ fọ́mọ tí orúkọ rere yóò ṣí ọ̀nà fún ọmọ ẹ̀ níbikíbi tó bá lọ. Bẹ́ẹ̀ náà la rí àwọn òbí tó jẹ́ wípé orúkọ búburú tó fi ilẹ̀ ó ń dí ọ̀nà máwọn ọmọ wọn ni. Ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, somebody like me, I don't have anything against Ganiu Adamu, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n bàbá mi ẹ̀yin àgbàlẹ̀ sọ wípé ìka tó bá tọ́ sí mú la fi ń romú. Mo bẹ̀ yín ní iṣẹ́ yẹ iṣẹ́ pé tó bá jẹ́ pé lóòótọ́ lẹ fẹ́ kí ogun omi láàrin wa. Àwọn Yorùbá tó dé òní, àwọn ọmọ Yorùbá tó dé òní, àwọn ò fẹ́ fibi ṣú olóore. We don't want Sunday Igboho kó ká àbámọ̀ pé ìbámọ̀ kí n má jáde fún ìran Yorùbá. Àwọn ò fẹ́ kí Sunday Igboho kó ní iyèméjì lórí ọ̀rọ̀ Yorùbá pé lóòótọ́ wọ́n sọ pé Yorùbá ò ṣe é nu ẹnu fún. Pé lóòótọ́ wọ́n sọ pé Yorùbá ò ṣe é jà fún torí pé ó dúró. Ó fi ohun gbogbo tó fi dúró fún ìran Yorùbá. Bàbá mi, àwa ti wọnú àákàì, àwa ti wádìí látẹnu àná tẹ́ ti tẹ́ sí ọ̀rọ̀ yẹn. Mo rìn mọ́ àwọn OPC Gani Ààrẹ Ọ̀nà Kakanfò dáadáa bí ẹ jọ̀ọ́ bó bá tẹ̀ jẹ́ fídíò kékeré ni tàbí short message níbi tí májàsọ́lá tó ti tẹnu àbùkù tó ti fi ẹnu àbùkù kan Ààrẹ Ọ̀nà Kakanfò Ganiu Adamu níbi tó ti fẹnu àbùkù kan ọ̀pọ̀lọpọ̀ nínú wọn nípa wo orí ṣùgbọ́n àwọn ṣàmọ̀ pé ìjà dé lórí dòwe. Bàbá mi ṣùgbọ́n a lè mú síta. Gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá lẹ gbọ́ ọ̀rọ̀ tí Ganiu Adamu sọ nípa olóyè Sunday Igboho Òòṣà. Ẹ̀sọ́ apànìyàn ni the former Attorney General of Nigeria tó tún jẹ́ ìkan gbòógì aṣojú Awólọ́wọ̀ táwọn gbàgbọ́ pé àwọn bàbá wa tó ń wá ọjọ́ ọ̀la tó dára fún wa ni olóyè Ganiu Adamu Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land
tó sọ wípé Sunday Igboho wà lára àwọn tó pa. Àwa ò bínú àti fi ṣoṣo àti fi para, ṣùgbọ́n àwọn ọmọ olóyè Chief Sunday Igboho kọ́ ṣé tó bá dọ̀la tẹ́bá wá sọ wípé ẹ̀yin ọmọ apààyàn, tẹ́bá wá dọ̀la tẹ́bá sọ wípé ẹ̀yin ọmọ apààyàn, ṣebí bàbá yín pààyàn lówó ni. Àná àfẹ́ kí ẹbí Sunday Igboho kábàámọ̀ pé òun dìde fún àwa ìran Yorùbá. Bàbá òun tá a fẹ́ lélẹ́yìí di Ọọ̀ni of Ifẹ̀, ẹni ẹ fẹ́ kó gun omi, ẹni ẹ fẹ́ kí gbogbo ọmọ Yorùbá agbára tí a ní ká fi dojú ìjà kọ àwọn Fúlàní tó ń jà wá lógun, ohun táwa náà fẹ́ náà nìyẹn. Bàbá ṣùgbọ́n ohun tí a fẹ́ lélẹ́yìí, olóyè Dáúdà àsìkò láyé ti jáde síta, ìdìfẹ́ǹdì Ààrẹ Ọ̀nà Kakanfò pé bàbá náà ti láwò àwọn náà ti jó gbogbo omi ìyá Ààrẹ Ọ̀nà Kakanfò, but bàbá mi kò sọ problem torí pé a rí ìgbẹ́ kékeré létí àwo anukúrò tó bá tẹ́ lójú bàbá mi kò ní tẹ́ lọ́kàn. Ààrẹ Ọ̀nà Kakanfò Ganiu Adamu gbẹ́dọ̀ jáde síta sà. Ohun tó sọ nípa Sunday Ọmọdéyẹmọ Igboho Òòṣà kó declare pé kò rí bẹ́ẹ̀. Bóyá mẹ́sẹ̀jì náà máa ṣe ni o, bóyá short video ni o, and we don't want agbẹnusọ for this time around. A fẹ́ agbẹnusọ, kò sí ìjà mọ́, but n ta sọ ìtorí ọjọ́ ọ̀la olóyè Sunday Igboho Òòṣà ni. Kó má káwọn ọmọ ẹ̀ má bàa sọ pé torí pé bàbá wọn dìde fún ìran ẹ̀ làwọn fi di ọmọ apààyàn. A fẹ́ lóòótọ́ Ìbà Ganiu Adamu ti ní agbẹnusọ tó jẹ́ pé ó yẹ kó jáde fún wọn kó sọ wípé ohun tó ṣẹlẹ̀ yẹ kò rí bẹ́ẹ̀, but this time around Ààrẹ Ọ̀nà Kakanfò làwọn fẹ́ gbọ́ fọ́ìsì wọn torí mẹ́sẹ̀jì tán pín káàkiri. Fọ́ìsì Ààrẹ Ọ̀nà Kakanfò ní pé olóyè Chief Sunday Igboho Òòṣà ó wà lára àwọn tí bàbá wa Bọ́lá Ahmed rán ní iṣẹ́ ikú kiri fún àwọn ènìyàn, pé olóyè Chief Sunday Igboho Òòṣà ó wà lára àwọn tó pa Bọ́lá Ìgè. Ọ̀dọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò lóhùn òrí ẹ̀rí ẹ̀, ohùn Ààrẹ Ọ̀nà Kakanfò la gbọ́ tó ti sọ pé Sunday Igboho lọ sí ilé Táyọ̀ Àyìndé tó fẹ́ lọ gba 50 million tí ìyẹn kó 45 million sí fún, tí olóyè Igboho dẹ̀ tún wá pé Bọ́lá Ahmed Tinubu the present president of Nigeria to today. Àwa náà fẹ́ kó gun omi, à ń fẹ́ ìrẹ́pọ̀, àwa tá a dìde tá a pé Ààrẹ Ọ̀nà Kakanfò every blessed day. Ohun tá à ń wá náà ni wípé Ààrẹ Ọ̀nà Kakanfò gbẹ́dọ̀ dúró gẹ́gẹ́ bí bàbá gbogbo wa, bó tẹ̀ jẹ́ pé wá làwọn ò dúró bẹ́ẹ̀, ṣùgbọ́n ìbà lórúkọ jẹ́ yẹn sà. Ẹ̀yin bàbá wa o gbogbo orí adé ilẹ̀ Yorùbá àtẹ̀yin ọmọ Yorùbá ọ̀tọ̀nkùlú, ẹ̀yin tẹ́ níbọ̀ lẹ́ẹ̀kanná tẹ́ ẹ jẹ́ amòfin, ẹ mọ bí ẹ̀sùn tí Ààrẹ Ọ̀nà Kakanfò fi kan Sunday Igboho bó ṣe ní agbára tó. Orúkọ la pé lánàá, àná tí mo sọ kì í ṣe àná, ọjọ́ Wednesday, Ààrẹ Ọ̀nà Kakanfò jáde síta kó sọ wípé Sunday Igboho apààyàn ni, ṣùgbọ́n nítorí pé Sunday Igboho jáde síta láti òun fẹ́ kí ìran Yorùbá ó lálàáfíà. Àwọn náà ò jà mọ́, àti Ìbà Ganiu Adamu àti OPC Ìbà Ganiu Adamu àtolóyè Chief Sunday Igboho Òòṣà àtàwọn tá à ń tẹ̀lé Chief Sunday Igboho Òòṣà, we are all Yorùbás, but ìbà lórúkọ jẹ́ yẹn wọ́n gbọ́dọ̀ clear ẹ̀sà. Bí a short message ní Ààrẹ Ọ̀nà Kakanfò máa ṣe síta to clear the name of Chief Sunday Igboho Òòṣà, pé Igboho Òòṣà kì í ṣe apààyàn o, òun ò rí nínú ilé Táyọ̀ Àyìndé o, gbogbo tó sọ nípa Sunday Igboho ìjà ló dé lórí dòwe o, kò rí bẹ́ẹ̀ ní ogún bá tàn, torí pé àwádìí
kì í ṣe pé torí pé mò ń tẹ̀lé olóyè Chief Sunday Igboho ṣá torí pé àwádìí àríbi tí Sunday Igboho ti tẹnu àbùkù tàbí tó ti bà Ààrẹ Ọ̀nà Kakanfò lórúkọ jẹ́ ẹ jẹ́ kí n sọ ọ̀kan tó fún yín gbogbo bí àwa ṣe ń jáde síta tí àwọn àtàkì olóyè tí àwọn àtàkì Ààrẹ Ọ̀nà Kakanfò somebody like me tí n bá pe olóyè Igboho kò gbé ìjọkọ̀ mo wá pé kí ló dé tẹ́ ẹ̀gbẹ́ kọ́ mi ó ní bàbá Èkìtì program tẹ́ ṣe yẹ mi ò láìkẹ́ mo ní sà ẹ jẹ́ ká fún bàbá yìí jẹ ẹ jẹ́ ká fún Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ olówó láìkẹ́ Fúlàní ń bá wa fà lọ́wọ́ àtúngbára wa jà ó sọ́tò dẹ̀sẹ̀ pé bàbá Èkìtì ṣe bẹ́ẹ̀ mi ní Ganiu Adamu ló bà lórúkọ jẹ́ ṣùgbọ́n àwọn òwò àrò wípé tí àlọ́ bá lọ àbọ̀ á padà torí wọ́n bímọ wọ́n dẹ̀ níyàwó kí ìyàwó wọn má gbẹdọ̀ máa rìn nígboro ní Germany kẹ́ni ẹ máa wo ìyàwó apààyàn nìyẹn ọkọ ẹ̀ ló pa Bọ́lá Ìgè kí ìyàwó wọn má gbẹdọ̀ máa rìn ní ìgboro Canada kẹ́ máa wo mọ́ ni ìyàwó Sunday Igboho nìyẹn bọ́sùn ìyàwó Sunday Igboho nìyẹn ọkọ ẹ̀ wà lára àwọn tí Tinubu rán níṣẹ́ ikú kiri ìbà lórúkọ jẹ́ ni so olóyè lè má mọ̀ pé ohun tí ò dáa ni ṣùgbọ́n àwa tó jáde fún tó ń gbèjà wa ohun tí àwa ò lè ṣe bóyá irú àwa ìbúyá Fúlàní ìbá ti pa wá tí Sunday Igboho bá jáde síta bóyá Fúlàní ìbá ti gbẹ̀mí wa àwa náà ò jà agbára táwa ní Fúlàní la fẹ́ fi dojú ìjà kọ ṣùgbọ́n ìbà lórúkọ jẹ́ yẹ Ààrẹ Ọ̀nà Kakanfò gbẹ́dọ̀ jáde síta láti wá clear ẹ̀ òun ló máa múnú ọmọ Yorùbá dùn òun ló máa mú ìfẹ́ àìṣẹ̀tàn padà sí àárín wa òun ló máa mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá rí Ààrẹ Ọ̀nà Kakanfò gẹ́gẹ́ bí Kakanfò ilẹ̀ Yorùbá òun ló máa mú kí mo máa sọ dáadáa Ọlọ́run ìfọjọ́ orí pín bóníkálùkù ṣe máa yan ìpẹ́ nílé ayé Ọlọ́run ti gbé Ganiu Adamu sí ipò ńlá is one of the leaders but tí wọ́n ò bá clear orúkọ olóyè Chief Sunday Igboho ṣá mi ò lè parọ́ bó yín bí ìgbà tẹ́nìyàn bá bẹ́ igi lórí níta igi tá a bá dẹ̀ bẹ́ lórí tó bá gbóòórùn omi á sọ padà tó bá dé pé lóòótọ́ lọ fẹ́ pa náà tẹ̀yẹ pátápátá ọwọ́ ibà Ganiu Adamu sí ló wà tó bá dẹ̀ tí ibà Ganiu Adamu or let me say the opposite of ibà Ganiu Adamu tí wọ́n bá rí voice message torí wọ́n claim wípé Sunday Igboho a máa fẹnu pa ààrẹ ní gbangba a máa fẹnu bà wọ́n jẹ́ lẹ́yìn tí wọ́n bá rí short message níbi tí Májàsọ́lá ti ń bú Ààrẹ Ọ̀nà Kakanfò kẹ́gbẹ́ síta a lè sọ fún Májàsọ́lá náà pé ẹ̀yin náà máa jáde síta ẹ lọ clear eléyìí káàrẹ náà jáde síta kó clear eléyìí lójú bá ti ọ̀tá ní ìjàmbá pé ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀ sà mo tún tún sọ lẹ́ẹ̀kan sí ó dàbí igi tá a bẹ́ lórí ni tó bá gbóòórùn omi á sọ padà ìbàlórúkọ jẹ́ ńlá ni pé ènìyàn apààyàn ní sà gbogbo ẹ̀yin gbogbo orí adé ilẹ̀ Yorùbá pátápátá ikú ò ní wọlé tọ̀yìn láàfin mọ́ ilẹ̀ Yorùbá máa gba òmìnira ilẹ̀ Yorùbá máa nísinmi mo bẹ̀ ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá pátápátá káàbàtà àṣírí ẹ̀kọ́ yìí tú lójú ewé àṣírí yín ò ní tú ẹ̀ ní ṣìrìn ẹ̀yin bàbá wa ẹ̀ ní kú mọ́ wa lójú àwa náà ò ní kú mọ́ yín lójú bí Fúlàní bówù bó lágbára tó ọ̀run máa ṣẹ́gun wọn ò ní borí wa tá a bá fẹ́ kí Fúlàní ó borí wa sà ẹ má pe ọ̀rọ̀ mi lọ́rọ̀ ọmọdé ẹ rò dáadáa Sunday Igboho lóòótọ́ 99.9% of the Yoruba people believe pé Sunday Igboho lọ́wọ́ nínú ikú Bọ́lá Ìgè ṣùgbọ́n Ààrẹ Ọ̀nà Kakanfò gbẹ́dọ̀ jáde síta láti clear ẹ̀ láti sọ̀rọ̀ bàbá náà lè fi jẹ́ parapẹ́ ẹnu ló gbé mi ọ̀ ìjà ló dé lórí dòwe torí ọjọ́ ọ̀la torí ọmọ tí Sunday Igboho bílẹ̀ torí ọjọ́ ọ̀la torí àwọn ìyàwó olóyè Chief Sunday Igboho torí èní la rí nobody know tomorrow èní la rí èní la jù lọ ọ̀la sì jù wá lọ
ohun tó dẹ̀ máa ṣẹlẹ̀ lọ́la kò sẹ́ni tó mọ̀ nínú wa. So Ààrẹ Ọ̀nà Kakanfò gbọ́dọ̀ jáde síta bàbá mi. Lóòótọ́ lẹ ti bá wa sọ̀rọ̀. Iṣẹ́ tẹ́ ẹ ní olóyè Ìgbòho sí àwa tá à ń tẹ̀lé lẹ́yìn ó ti jẹ́ fún wa. Ṣùgbọ́n àwa náà wá tẹ́ bá wo program Ọmọlúkà lánàá. Èmi ni mo pè sórí Ọmọlúkà pé wọ́n ti parí ọ̀rọ̀ yẹn. Ṣùgbọ́n nígbà táwa náà wá foríkorí tá wá jókòó ìbà lórúkọ jẹ́ yìí. Ó lè má ní pàtì nínú ayé olóyè Sunday Ìgbòho. Ṣùgbọ́n ayé ọmọ wọn kọ́. Ayé ìdílé wọn kọ́. Agboolé wọn kọ́. Agbẹ́dọ̀ rò yẹ káàró ti Sunday Ìgbòho torí àwa Yorùbá tó dé òní I repeat it àwa ó ṣe àfibíṣó lóore tó bá jẹ́ pé ààrẹ Ganiu Adamu ló jáde fún ìran Yorùbá a máa gbá tẹ̀lé lẹ́yìn ni àní Yorùbá tó dé òní ò gbẹ́dọ̀ jìyà so Ààrẹ Ọ̀nà Kakanfò gbẹ́dọ̀ jáde bàbá mi ẹ̀yin orí adé gbogbo ẹ̀yin bàbá wa ẹ bá wa pé Ààrẹ Ọ̀nà Kakanfò iṣẹ́ tó kù tán máa ṣe nìyẹn ní ìjàmbá dópin lògúnṣẹ́ lólùgbàlà jagunmólú because torí kíni torí àwọn ọmọ olóyè Ìgbòho kó bàbá dọ́là ká bá máa pé àwọn ọmọ apààyàn àṣé bàbá yín ló pa Bọ́lá Ìgè ààrẹ sọ́tò di ẹ̀stẹ́dì wípé gbogbo rálì tí Sunday Ìgbòho ṣe káàkiri Bọ́lá Ahmed ló ń clear ọ̀nà fún àwa ládẹ̀ organize rálì kì í ṣe Ìgbòho àwa invite Ìgbòho ni so Ààrẹ Ọ̀nà Kakanfò gbẹ́dọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò gẹ́gẹ́ bí oyè àgbàlagbà gẹ́gẹ́ bí ìkan nínú àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá gbẹ́dọ̀ clear àwọn tó wà lẹ́yìn lógún bá tán ní ò bá sí jà mọ́ bàbá mi ẹ̀ sì bẹ́ẹ̀gì yẹ lórí ni ẹ̀ tí ìwú tí gbogbo bàbá mi onírìṣà bàbá mi ọwọ́ ajérò ẹ̀ sì bẹ́ẹ̀gì yẹ lórí ni ẹ̀ tí ìwú tí gbogbo kò sẹ́ni tẹ́ máa bà lórúkọ ọba kí wà nílẹ̀ Yorùbá yìí wọ́n bà lórúkọ jẹ́ tọ̀sọ́tọ̀rú ló pè mí pé kí wá clear orúkọ òun kí wá bá ṣèwádìí kò sẹ́ni tẹ́ máa bà lórúkọ jẹ́ ìbà lórúkọ jẹ́ ilé kì í tún ṣe ìbà lórúkọ jẹ́ lásán pé apànìyàn ó pààyàn aláàánú mẹ̀kúnnù pààyàn pé jàǹdùkú ni tó wà lára àwọn títí ó wà lára àwọn skul àti Tinubu máa fi pààyàn ibà Ganiu Adamu gbẹ́dọ̀ wá kò ní ilé iṣẹ́ ẹ̀yìn àgbàlẹ́ ní iṣẹ́ ìgbọ̀nsẹ̀ àìfihàn ọmọ ẹni kò sí jàmọ́ ọ̀nà tí òfin ní sí jàmọ́ làwa jáde síta làwa ń sọ̀rọ̀ lé lórí yìí mo gbẹnu gbogbo àwọn mídíà tó wà ń lé sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ààrẹ home based media gẹ́gẹ́ bí ìkan nínú Yorùbá world media ibà Ganiu Adamu gbọ́dọ̀ jáde láti clear orúkọ olóyè Sunday Ìgbòho torí orúkọ yẹ ẹ̀sùn tó lágbára ni ẹ̀sùn apààyàn afẹ́kẹ́ wú ọ̀rọ̀ náà ẹ̀yin gbogbo orí adé ilẹ̀ Yorùbá afẹ́kẹ́ wú tí gbogbo kẹ́ wú tí gbogbo ẹ̀yin bàbá mi ẹ pé Ọ̀túnba ẹ pé Ààrẹ Ọ̀nà Kakanfò ẹni kó sọ fáwọn ọmọ ẹ pé ẹ gbẹ́dọ̀ gbọ́ ìjà mọ́ ẹ pé olóyè Sunday Ìgbòho ẹni ẹ gbẹ́dọ̀ gbọ́ ìjà mọ́ ó dáa bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ sì gé igi yẹ lórí nìṣà ẹ tí ìwú tí gbogbo wọ́n ti borúkọ èèyàn kan jẹ́ wọ́n ti pe èèyàn kan ní apààyàn gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ kí ilẹ̀ Yorùbá ó tò torí mo gbọ́ prógámù tí agbẹnusọ Ààrẹ Ọ̀nà Kakanfò sọ pé àlàáfíà ilẹ̀ Yorùbá náà làwọn náà ń ṣiṣẹ́ tọ̀ tó bá jẹ́ pé lóòótọ́ àlàáfíà ilẹ̀ Yorùbá náà ń ṣiṣẹ́ tọ̀ ààrẹ gbẹ́dọ̀ jáde láti wá àdírẹ́sì ọmọ Yorùbá kí àlàáfíà kó lè jọba bó bẹ yín ni májàsọ́lá yìí ṣe apààyàn we all know aláàánú mẹ̀kúnnù ni nígbà tí Yorùbá wà nínú ìpọ́njú májàsọ́lá jáde láti gba Yorùbá nínú ìpọ́njú ẹ má gbàgbé mo máa ń sọ dáadáa ilé méjì tí mo mọ̀ mọ́ májàsọ́lá ní Ìbàdàn we turn into headquarter kò dẹ̀ fi ṣe bínú ó ná owó ẹ̀ lé lórí àwa yìí ó ná owó ẹ̀ lé wa lórí tábà ní à ń lọ síbi kan báyìí bí bẹ́ẹ̀ la fẹ́ lọ
ẹ máa wọ mọ́tò lọ ẹ máa wọlé pósí mọ́tò ya ẹgbẹ́ eléyìí kò gbowó lọ́wọ́ anybody dídà ló dà lọ́mọ fi dẹ́gbẹ́ ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ ọmọ má jà sọ́lá iṣẹ́ olóṣì ní mọ́dẹ̀mọ́ náà pé Ààrẹ Ọ̀nà Kakanfò iṣẹ́ olóṣì ṣe gbọ́ mi sà. Sunday Igboho fi ẹ̀mí ìyá ẹ̀ ó fi ń lẹ̀ torí ìran Yorùbá ikú Yorùbá ni ìyá yẹ kú ṣe gbọ́ mi. So igi tẹ́ ẹ bẹ́ lórí yẹ bàbá mi tẹ́ ẹ bá wú tí gbogbo ó tún máa sọ tó bá wá sọ tán ọwọ́ yín lè má ká ó lè jẹ́ avenue yẹ làwọn Fúlàní máa lò láti wọ àárín wa ṣe gbọ́ mi. Ẹni kan ló mọ̀ o ẹni kan ló mọ̀ o ẹni abágbá létí ń ro ṣe gbọ́ mi. Ẹni abágbá létí ń ro orúkọ rere ẹ ló sàn ju wúrà àti fàdákà lọ. Orúkọ rere tí ọmọ Adéyẹmọ ti ní Ìbà Ganiu Adamu ti fẹ́ tapo sí. Ta ló lè fọ ipò ọ̀hún dànù? Ìbà Ganiu Adamu sí náà ni Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn náà ló máa ṣàtúnṣe yẹ pé ókè o ẹ fi èmi àti ọ̀rẹ́ mi lẹ̀ o bó wù yẹn pé ní àbúrò yín bó wù yẹn pé Sunday Igboho ní ọmọ yín ìyẹn ò bí àwa nínú mọ́ ìyẹn ò bí àwa nínú mọ́ bó wù yẹn pé Sunday Igboho ní ọmọ yín pé èmi àti ọmọ mi Sunday Igboho a ò jà mọ́ ohun gbogbo tí mo sọ nípa Sunday Igboho kò rí bẹ́ẹ̀ ní ogun bá tán ní ò sí jà mọ́ làwa tẹ́ bá wá pè wá pé ọ̀nà báyìí ní kẹgbẹ́ la máa gbà gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá láti face the Fúlàní lábàtẹ̀lé yín lẹ́yìn ṣùgbọ́n tí Ààrẹ Ọ̀nà Kakanfò bá clear orúkọ olóyè ṣe Sunday Igboho I can tell you today pé ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni God bless you.